lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Nínú tó burúkú jù láyé oníkọ́ mọ́mọ́ tójú òbí ẹ̀ kú. Kọ́lọ́mọ́ fi dán àwò. Ṣùgbọ́n àwọn náà ó mọ́ra ní o. Ó ti yé o. Bọ́bá ṣàkíyèsí gbogbo àwọn tí wọ́n náà sábà máa ṣe. Wọ́n mọ̀ tẹ̀sùbá ní níbàdí. Tẹ̀sùbá àárọ̀. Ìmí inú wọn yóò dé sùtánà àárọ̀. Ẹ̀yin òbí ẹ má sùn o. Nítorí bàbá mi sọ mo mọ ìyá King Sani Ade dárúkọ ẹ̀ nígbà tó wà láàyè. Ìyá Sani Ade pé 50 ọdún kan tó bí Sani Ade. Ẹyọ kan sì ló bí o. Ó sì mójútó. Ìwọ mójútó ọmọ rẹ kọ sámọ̀ ta. Ọ mójútó bọ́mọ rẹ ó sì yé èèyàn. Téèyàn bá bímọ púpọ̀, wọ́n ní ká bímọ púpọ̀ nítorí àǹfààní àti òfò. A bí àǹfààní, a bí òfò. Àbí ṣòfò ń bẹ yóò máa bẹ dandan ni. Tó bá ti wá rí àǹfààní ọmọ, tó bá ti rí ọmọ, tó bá ṣàkíyèsí pé ọmọ yìí ológo ni, ìwọ ìyá tó bá ranjú rẹ̀ kalẹ̀ tó bá ikú wẹ́ẹ̀lù lákà. Ó mà ṣe mọ́ o. Ṣé ọ̀rẹ́? Ìgbà tí ìyá Afẹ́lá tó kú lọ́wọ́ tó gbà ó. Ìwọ wá ranjú kalẹ̀ ọmọ rẹ̀ kú sójú rẹ̀. Ó kú sójú ẹ. Ó sì ranjú kalẹ̀. Ọ̀rọ̀ ọmọ ìyá gbogbo àwọn ọgbọ́n kan lórí àtúndínlẹ̀ àmọ̀ ti kú. Ẹ láàmú dàrú. Wọ́n ranjú kalẹ̀ ọmọ rẹ̀ òríṣe. Oríṣi. Ọmọ rẹ̀ òríṣe. Ó sì ranjú kalẹ̀. La ilaha illallah. Kọ́sápà ọjà ẹni sá. Ọjà ni. Ló bá tọ́jú ọmọ. Káàkiri ẹ̀mọ́ sọ táwọn bàbá, àwọn bàbá òfò ló pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Wọ́n lórí ikú. Àwọn ọ̀sìnwé padà. Ọ̀sìnwé padà. Ọ̀sìnwé. Ẹ̀yin jẹ́ múra o. Ẹ̀yin ìyá ni jẹ́ múra. Ẹ wọ Pasuma lónìí. Bí ṣe ń bọ ìyá rẹ̀. Ẹni o. Ní bí ṣe ń bọ ìyá rẹ̀. Ìyá ṣiṣẹ́ ni. Ìyá ṣiṣẹ́ ni. Ọmọ mélòó ló lè fi nǹkan ara rẹ̀ pààrọ̀ fọ́mọ. Ìyá mélòó ni? Ìyá mélòó. Ìyá òfò ló pọ̀ jù. Ló pọ̀ yóò fún ẹ̀rẹ̀. Ọ̀rọ̀ àfọ̀ òótọ́. Ẹ má jẹ́ aṣọ́jù. Ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn òbí rere. Ìyá kan ló mọ̀ bí Bàrísà. Ìyá kan ló mọ̀. Oníṣẹ́ ń pariwo délé sí fún àkùdé sí ọdún. Ó ní tó ṣe. Ó ní tó ṣe kó fi ìyá rí ìyá bí ó yá rí. Ó ní tó ṣe. Ọ̀rọ̀ lásán ẹ dákun ẹ má jẹ́ ká wà lẹ́wọ́ pọ̀. Ọ̀rọ̀ agbósunkún lọ́rọ̀ tá à ń sọ yìí. Ìwọ náà lọ́rùn ránṣẹ́ pọ́ ọmọ rẹ má bọ̀ kó máa wá nílé gbogbo ìgbà. Mo wá ní ọ̀fẹ́ mọ fi yan gàbí ẹ̀rí ẹ̀ ń pa mí. Wọ́n ò fi pa ọ lẹ́kún. Ó ṣe ìpínlẹ̀ ni ó wà. Ọ̀dẹ̀. Ilẹ̀ ni ó wà. Ó wá ṣàdúrà, ó fara ti Ọlọ́run lára àwọn àfáà òdodo.
mo sọ fún yín àwọn bàbá arúgbó kan máa wá sọ́dọ̀ mi dì sìn èmi wá máa bí ọ́ pé yìí bàbá ìkílẹ̀ tó ń wá wọ́n ní bàbá wọ́n láwọn ọmọ bàbá Sàláàtì wọ́n láwọn ọmọ sí Ibrahim Niyasi kọ́lá àti nìkan nu bàbá yẹn ti kú ní kọ́lọ́bà fọ̀rúnkẹ́ Moshood ọlọ́run níbẹ̀ wọ́n jẹ́ àbúrò fún Justice ọlọ́run níbẹ̀ àwọn àti iṣẹ́ Ibrahim Niyasi tó máa ń sùn lórí bẹ́ẹ̀dì nígbà táwọn kó mọ àbẹ́ẹ̀jọ máa fà àjọ wà bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yìn bàbá ìkílẹ̀ tó ń wà wọ́n ní àwọn ọmọ àwọn ní àwọn ọkùnrin kọ̀ọ̀kan tó dáa nù pé wọ́n kàràpà ní olúkúwò kò gbogbo wọ́n kàn dàtọ̀ sáàrùn obìnrin lásán tó ń ṣòṣì káàkiri ó sùn fún lọ́la bàbá òṣì bàbá ìyà wọ́n bá ti wá dọmọ sí ẹ láyà ìwọ ìyá náà wọ́n yí jòkó ẹgbẹ́ kan náà wọ ẹgbẹ́ àjẹ́ làtọ̀ ìyá bá ló máa sọ. Abáyẹ̀ sínú ayé púpọ̀, ìrírí sí pọ̀. Kí ló ń ṣe yín? Ṣé nǹkan ẹni ní kéèyàn bímọ kú mọ́ yàn ni? Ọmọ tún á yàn tán, ó wá ran júlẹ̀ báyìí, ó sì kú. Wọ́n lójú ti babaláwo tọ́mọ ẹ kú lọ́sàn-án gan. Ewé ní okùn ò rí jáde, àbí kò ní wíwà. Ẹja dó dédé. Gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lóde òní ò dáa. Àwọn ọ̀dọ́ tó ń kú jù. Atẹ̀tẹ̀rẹ̀ àwọn òbí ló sì fà á. Ọmọ ẹni lọmọ ẹni. Bọ́mọ ẹni bá ń ṣe tí ò dáa, ẹ máa bá wọn wí. Ẹ máa pariwo lé wọn lórí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wí tí ẹ má fi wọ́n lẹ̀ ó kúkú ti dàgbà. Ó lè fọ́mọ́ lọ́mọ sọmọ o. Lọ́wọ́ ìgbà tí ẹ o. Eléyìí jẹ́ wáàsí, ó sì jẹ́ pàtó ọ̀rọ̀. Tó bá wù yẹn gbọ́, tó bá wù yẹn mọ́ gbọ́. Ìmọ̀ ṣáàkìrà wọ́n yìí máa bá wà. Nígbà tá a bọ̀ wá sílé ayé, ọlọ́run ọmọ lẹ́sìn kún sódà. Ọlọ́run dá wa lásán. Ọmọ aláìsí kún habasa. Ọlọ́run ọmọ tó wáyé ṣúlẹ̀ kápá wá sí ilé ẹ̀gbẹ́ káàkiri. Kàmá sí é lásán. Wọ́n sí ẹ lásán. Máa wòran, máa jó fàájì. Jó fàájì. Ọwọ́ kílọ̀kù wa lọ́dà. Aṣọ tí a mú tí ò ní àwọn aṣọ ẹgbẹ́ ẹni sáná. Lọ́wọ́ ẹran tí mo fẹ́ fi ṣe sàárà tàbí. Kò sẹ́ni tó lè rọrùn ẹ̀mí. Ẹran àgbo 600,000 ìwọ́n lè rà ní. Wọ́n bá ní ọ̀rá gan ọ̀dún nímọ̀ ọgbọ̀n. Orí tó gbè ní tó báyìí. Àwọn ní ká fẹ́ ṣe sàárà ká pẹ́ ẹran ká ṣe sàárà. Mo máa rẹ ẹran 200. Ọlọ́mọdé ń sórí ikú. Àbí kí n wọ́n ní 700 nǹkan kí n fi bọ́. Tí ò ní ṣọ́ọ̀kì pa. Tí ò ní ṣọ́ọ̀kì pa. Ọ̀dẹ̀. Bó ní bá gbé ni àádáfìlà tó dáa fún ni. Bẹ́ẹ̀ni. Nínú ayé, wọ́n jókòó tẹ́tẹ́lẹ̀. Fi bọ́tà wéèrùn, ó ti yá wèrè o. Ó bá wọ ọjà wèrè, kò sí tó kàwá pẹ̀lú ẹ̀. Láti ẹni ẹ. Láti ẹni ẹ. Tó wá dáa. Ẹ̀yin padà ẹ súnmọ́ Ọlọ́run. Ẹ ṣàdúrà. Ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà. Nígbà kan lẹ́nìkan sọ ọ̀nà ẹnìkan láàrin ra, wọ́n á ní ojú tẹ̀yìn àfáà. Kí lẹ́gbẹ̀ẹ́ mọ́ ní? Mo sì bọ́ sórí afẹ́fẹ́ mọ́ ní sẹ́yìn wá bá mi. Àbí kí ló kan níbi ọ̀rọ̀ náà fi lọ ni? Ẹnìyàn kó bá ti kú lẹ́sẹ̀. Ẹnìyàn kó bá ti kú lẹ́sẹ̀ ti lákàlákà. Sẹ́yìn fi lọ mí ni. Ẹnìkan àwọn òdìgbà tẹ̀wàá rí kí ni tèmi bẹ̀. Ṣé wá sọ fún mi pé nìkan sọ̀rọ̀ ni? Wọ́n bá ẹ wá lẹ́sọ̀ fún mi. Ó lè sanwó sùkú àbí? Tábà ní ẹlòmíì ìlú òyìnbó ló rán mẹ́ lọ.
ọ̀sàkéèsì tí àwọn kan bẹ wọ́n ní ìdàlẹ̀ yìí náà tùdílù jámọ́lù fi kídírì àwọn àjẹ́lẹ̀ tí wọ́n wo àkómi báyìí wọ́n sì sọ èyí tí wọ́n jẹ́ ń bẹ̀ àkómi sì bẹ láàyè wọ́n sì fojú sí wọ́n kúnnú kòkó ebi nínú kìtàbù súnà náà ló wà ẹlọ́wọ́ nínú kìtàbù súnà náà ọ̀rọ̀ ìgbónú kọ́ yìí mi ó wà ń bẹ̀ wọ́n ti fojú sí ẹni ọmọ mi ẹlọ́nṣẹ́un ó gbé káàwálé mo sì wò báyìí wọ́n sì mọ́ bọ́n sì àfà wọ́n dá mọ́tàṣẹ́ wọ́n pàdánù ọmọ mi kó máa bọ̀ álé lọ́fẹ́ bí bàbá rẹ̀ lọ́fẹ́ bí ìyá nípo ọ̀rọ̀ làákàyè ní fẹ́ tó bá gbọ́n ní ọmọ lọ lé o tó bá kọ́rọ́ sí àwọn òbí rẹ̀ ni wọ́n dáàbò bò ẹ́ tóbi bá bọ̀ fúnra òbí kan yóò fa ọmọ rẹ̀ yóò fa kalẹ̀ alẹ́dìláàdì lọ́wọ́ tó bá níbi fólísàpamọ́ sí wọn fólísàpamọ́ tó bá níbi òbí rẹ̀ pé wá tọ́jú ẹ̀ ìwọ ni gbàrà ń jọ wọ́n sì wá ń dúró báyìí wọ́n sì máa fa ẹ̀jẹ̀ rẹ̀ mú àwọn ta ni tí wọ́n ní àdéhùn àkù yéènù ojú rí ọ ní sábà ti rí ọ oríṣi tó bá wù ọ́nù mọ̀ ṣe fọ́ọ̀sà àrùn ẹ̀yẹra tí bá di sùn là ń kà yìí. ẹni tó bá ti ní sẹ́yìn díẹ̀ ìlọníyá gbèsè lọ́jọ́ máa bọ̀ gbèsè lọ́jọ́ máa bọ̀. bọ́bá sì fẹ́ máa lọ màá yí pé ní lọ lásán ń tẹ̀sùbá rẹ̀ gbogbo àwọn ogun tẹ́lifíkàwá yìí jà yẹn kì í ṣe lásán o kẹ́ẹ̀lé kẹ́kọ̀ọ́ ni nígbà tó bá yẹ̀jà tó bá jẹ́jà tó wá sùn ìwọ́n lọ tètè sùn aago kan òru wọ́n ti máa ń èmi wọ́n rọ́jú mi kalẹ̀ báyìí tí ẹ̀yìn ẹ̀ka bá ta pélépélé ìbọn ni màá fi já dànù tẹ́mi àti ẹ̀ ń jà táǹjà lọ́wọ́ ẹlòmí ò fa sùúrùtù tán àfa aago mẹ́jọ alẹ́ ó ti sùn. ó ṣe pàmò àìsíkè wọ́n máa ń wò mí báyìí ní pé ó lo ìṣìwèrè ó pẹ́kọ̀ lójú ẹ̀ pẹ̀lú tẹ̀mí lọ́rùn ẹjẹ́ ajé o gbogbo tí mo ń sọ yìí ọlọ́run á ní àmì o ẹ jẹ́ kí gbogbo wa jí wọ́n ní ẹbọ díẹ̀ díẹ̀ nípa láìkú là o ẹ máa kún fún sọ́dá pọ̀ ẹ máa ṣe sàárà ẹ sì máa ṣàánú ẹ má yà kọ̀túrà. ọ̀fẹ́ fowó kọ́lé àbí ṣé ká bá jẹ́ òpé ni. ọ̀fẹ́ ra mọ́tò àbí ọ̀n tọ́jú ẹ̀. ká bá jẹ́ òrùlé ni. àfi ká má rántí èèyàn àfi ká má ronú nípa èèyàn àfi ká má ronú nípa ọmọ èèyàn ká má rántí ká má wo bẹ̀. tó náà ní sọ máa pariwo kọ́nà àfi lórí àwọn akéwù èmi máa pariwo ní lágbẹ́jọ́ ògbọ́rọ̀ o torí tí nǹkan bá ṣe ẹ má pè é mi o èmi máa ń ṣàtọ́lẹ̀ àwọn ọmọ tó gbogbo ọ̀nà mọ̀ lágbẹ́jọ́ akọ́ òka o nígbà tó bá sì ní pọ́blẹ́mù mo ti wí o.